lórúkọ ẹ? Kẹ́ntù ni. Èmi á fẹ́ wọ torí kí ló bá yẹ. Àní kí lórúkọ ẹ? Charles ò ní lè mọ bá yín ṣiṣẹ́. If you cannot pronounce the Charles, please call Chelly Bobo. Ilé náà tí kẹ́sọ̀ ọ̀rọ̀ tẹ́. Bó ṣe ń ṣe ní ibi, èèwọ̀ ọ̀bùn mi. Charles, ọmọ Igbo, ó ti dé láti ìgbà tó sì ti dé sínú ilé lọ̀gá ti ń yíwà padà sáwà. Tó bá sọ pé o fẹ́ jẹ̀bà sùn kí ló ní iṣẹ́ tí mo ṣe tí mi lè tẹ̀bà fún ẹ. Má tẹ̀bà fún ìgbà tí ìjà mi lọ. Ṣúrí ẹ̀sùn mọ́gòrí lórúkọ àgọ̀rí ọ̀. Àrẹ̀mú jìjì òun báyìí òun ló ń ṣe wú ẹ̀ báwọn. I'm telling you, òun ló dé káfù tó fi sọ pé ọ̀wọ̀lọ̀mọ̀ ẹ̀jẹ̀ kí ni ọmọ ọlọ́nà kan lọ. Shut up your mouth and get out of my room now. The both of you should get out now. Go. Yes! Shut up. Lóòótọ́ àti kékeré ni mo ò tí ní ìyá àti bàbá mọ̀. Mi ò lórí mi ò rárá. Ẹ wá rí láti ìgbà tá a ti ń bá yín gbé, tá a ti ń bá yín ṣiṣẹ́, tẹ̀ ti ń fún wa lówó. Mo fẹ́ má rí ẹ̀yìn bóyá boyfriend ni o, àbọ́kùnrin ni o, kò rí kankan rí. Kí ni mo fẹ́ fi ọkùnrin ṣe láyé? Sórí Mr. Ladi, ó sọ pé káwa méjèèjì kápá ẹ. Kò lè pọ̀ mí. Nítorí orí mi, ẹni tó bá dé ní sàtá, àpá máa pa. Kí ló dé tó sọ̀rọ̀ báyẹn tí mo dẹ̀ tún bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ pé orí mi ò pè é. A cup of tea. I need a cup of tea. Would you like to lemon? Oh, tea, a cup, tea. Yo, for me. So get out of my room! Borípẹ́ 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 lọ́jọ́ kan á dire. Borípẹ́ 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 lọ́jọ́ kan á dire. Ẹkún pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùrọ̀. Orí tí ó jọba kò máa ní ṣàlàyé dáadé. Ibi ayọ̀ mi wà bàbá jẹ́ kó tó mi lọ. Fi má pé tèmi níyà ìyá kì í ṣomi ọbẹ̀. Omi jẹ́ ojú mi bá ń ṣàn. Èdùmàrè wá rẹ̀ mí lẹ́kún. Àtẹ̀wọlé mọ́ bàlà mẹ́mà mẹ́lì ó kọ́. Àtẹ̀wọlé mọ́ bàlà mẹ́mà mẹ́lì ó kọ́. Àyànmọ́ tí mo gbé wáyé. Àyànmọ́ ire ni. Àyànmọ́. Ẹ̀wù yìí ti ń wojú ẹ̀dẹ̀ sọ́wọ́ ẹ̀rù gọ́sẹ̀. Èyí wú sábẹ́ mi ò kí ṣe o, ó dẹ̀ ti wojú yín dáadáa, mo ní máa gbé yín mọ́. Ẹ̀yin jẹ́ àwọn alábàárù 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 ayà yìí alábàárù ayà yìí mọ̀mí aláyẹ̀rẹ̀ kí ló dé ṣe bá ṣe léṣe ni fún nǹkan tí a ṣe yẹn mi ò nídìí mọ́. Ẹ má dà lóhùn gàràgàrà ẹ̀ ti pọ̀ jù nílùú ọjà lè bí yìí ìṣòwò nìkan wà náà ẹ má dà lóhùn jàre ó yá ẹ jẹ́ ká bá yín kó. Èmi ò nídìí yín mọ́ tẹ̀ mi ò nídìí mọ́ ẹ máa bá ti yín lọ ó yá wá gbé wá gbẹ́gbẹ́. Mọ̀mí aláyẹ̀rẹ̀ mo bínú ṣírí kìíní burúkú kìí o ó ṣẹ̀ṣẹ̀ gbẹ́rù kan lọ ó tún débẹ̀ ó tún fẹ́ gbẹ́mú rìn. Wọ́n gbẹ́rù ó ní ká máa lọ ní òṣìṣẹ́ yín lọ́dọ̀ wà bẹ́ẹ̀ ni ẹgbẹ́ sẹ́lẹ̀ kìíní sáré orí kejì ọtí àwúrẹ́ kọ̀ ẹ́ wẹ̀ ọ̀rọ̀ rẹ yé mi o wọ́n bá sì yá ọtí àwúrẹ́lùwẹ̀ lọ ọkọ̀ àgbẹ̀ àbúkọ́ wọ́n ti àwúrẹ́ dáadáa wọ́n jẹ́ wọn nìkan ní ọtí àbúkọ́ mi lọ wọ́n gbé wálé wọ́n ti àwúrẹ́ náà ọ̀rọ̀ rẹ̀ fún mi ò kò dúró fún mi wálé wọ́n ti àwúrẹ́ ó lè gbé lọ ó lè wálé ọ̀pọ̀ ẹlẹ́rìí fún mi ó lè gbé lọ ó lè gbé lọ ẹlẹ́rìí fún aláwọ̀ kẹwẹ́ ti àwúrẹ́ lọ́jọ́ kan á dìre. Borípẹ́ borípẹ́ borípẹ́.
tó jọmọ fọ́gbọ̀n oṣù bí kò bá pọ̀ mọ́ ó yẹ kó padà lẹ́yìn ọmọ iṣẹ́ tó ṣọmọ fọ́gbọ̀n ọdún ìyá tó jọmọ fọ́gbọ̀n oṣù mo ní bí kò bá pọ̀ mọ́ ó yẹ kó padà lẹ́yìn ọmọ kábíyèsí má pé tèmi níyà ìyá kí ṣomi ọbẹ̀ omi jẹ́ ojú mi bá ṣe wá rẹ̀ mí lẹ́kùn. àtẹ̀wọlé mú bàlà bẹ́ẹ̀ mẹ́ni ó kàn. àtẹ̀wọ́dì mú bàlà bẹ́ẹ̀ mẹ́ni ó kàn. àyànmọ́ tí mo gbé wáyé àyànmọ́. Tèmi níyàwó torí kó ń gbogbo bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ lókè ìrẹ́ ló mọ ìbẹ̀rẹ̀ tó pín mí ọ̀run àtayé kọjú síra wọn ṣùgbọ́n tó bẹ́ẹ̀ níbẹ̀ jègbè jè lọ. orí pẹ́ nílẹ̀ orí pẹ́ nílẹ̀ orí pẹ́ nílẹ̀ orí pẹ́ nílẹ̀ lọ́jọ́ ayé orí pẹ́ nílẹ̀ bàbá mi lọ́rùn orí mi bá pẹ́lẹ̀ lọ́jọ́ kan àdìrẹ orí pẹ́ nílẹ̀. ó fáyì tó ṣe èrè ṣá ẹ bí ṣe gbá mi ẹ jáwọ́ ẹni èmi náà ṣe pé torí pé mò ń bá ẹ ṣeré ó dẹ̀ slap mi ṣe bá tún sọ mi màá tún gbá ẹ sí yín pàtó bá mi lè bẹ́ẹ̀ ni mo sọ fún mi. abẹ́ ẹ̀ lárí ọ̀dẹ́ mi wí ọ̀hún ó jẹ̀bi ó jẹ̀bi lóògbé kò wọ́n kan kan gbọ́ àwọn olùdí àdàbò yìí o ìyá màmá ọmọ yìí kọ́lá ó wá bíbá yìí ó ṣàfihàn ní dírínkì ó dẹ̀ yí padà mo dẹ̀ fẹ́ ṣe mo dẹ̀ fà létí aṣọ àbí bó ṣe slap mi. ẹgbẹ́ ní sọ́jà yẹn ẹ bà mí lọ́sọ àbí ẹgbẹ́ mi nídìí èmi gbẹ́ ẹ nídìí ẹ bá tún sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ ni ìdànù wà ló bẹ́ẹ̀ tí wọn lójú mi. Bọ́lá ó gbá wọn létí àbí kò sí wàhálà fún ẹ mo ti mọ̀ ìpẹ́ dùdú ẹ láyé àti sẹ́ńtà tí má realize lórí ọ̀rọ̀ ilé yìí ló máa láǹdì òun náà gbẹ́ ẹ nídìí. ìyá àmàlà bá a bá sọ̀rọ̀ tẹnu ẹ̀ bá bó bẹ̀ elébùkù ni mọ̀ mi mọ̀ tẹ̀mí wo elébùkù ni ọmọ ọlọ́mọ wá ṣàfùwà nípò kìíyàn yìí ó sì fẹ́ pẹ̀ ìdà olóòbùkù yìí sì gbà díẹ̀. tó bá wá gbàǹdì kọ́ kí nìyẹn wá kọ wá. ẹgbẹ́ ṣe nǹkan rẹ̀. nínú ọkùnrin ló ń gbóbìnrin nídìí ẹ̀yin gbogbo fúnra yẹn lè tẹ̀ lọ́yọ̀ tó lórí iṣẹ́ lò. èmi ò ṣe lébùkù bí èyí èmi ò lè ṣe bẹ́ẹ̀ fún mi. ó yá ṣoṣoṣo. mo tẹ̀sí wò pé n kò ní wá jẹun níbi ìbáyìí mo ṣùgbọ́n lórí èyí ẹ ṣe yìí máa dáríjì yìí. ẹjọ́ tó lọ mo tó tó ẹ má bínú ẹ má bínú ẹ. wo wálé òun lè dá mi àbí kú yan. ṣé kú yẹ kí wọ́n sọ wọ́n sí. wálé kí ló dé wọ́n ti nà wọ́n lọ́mọ lọ sílẹ̀.
wọ́n ní kí n bá àbúkù rẹ̀ wọ́n ní kí n bá àbúkù rẹ̀ wà jẹ́. ènìyàn inú ewu lórí burúkú àtòṣìkò nínú ilé ìkọ́nà níbi ìwọ̀n fi kọ́ sílẹ̀ báyìí kí èèyàn tó débẹ̀ wọ́n ti jẹ́ bread tí mo fi sílẹ̀ síbẹ̀ ìpé tó bá ti di ọ̀la wọ́n ní máa jẹ lọ síbi iṣẹ́ pèrè kó lè lọ síbẹ̀ ó lọ jẹ́ ó lè mọ̀ pé ó máa lè ayọ̀ yẹn ló máa jẹ́. pẹ̀lú sọ̀rọ̀ yìí ṣe bẹ́ẹ̀ yẹn náà tí àwa mélòó la wà nínú ilé tó ti ń lórí burúkú tó ti ń rí ọmọ àlè tó ti ń rí wèrè kan ṣe kinní kan ó yá sí wàá sọ pé ayọ̀ ní kinní kan ayọ̀ kan ló jẹ búrẹ́dì. ó lọ jẹ búrẹ́dì. ò ṣe bí èmi ṣe dé èmi ò tiẹ̀ mọ̀ inú ọmọ mi dé ni so mo ṣe wá ń search nínú ilé káàkiri mo ṣàkàn rí pé mo kàn rí búrẹ́dì mẹ́fì tí ó pé máa mi lónìí ni mo ṣe pé kíkọ́ sáré jẹ́ ní ẹ pé tó bá lè máa di àárọ̀ màá máa mọ bí ṣe bàbá wọn gẹ́ẹ̀tì mi lágbára Ọlọ́run. ẹ̀gbọ́n mi inú orí burúkú wo ló rùn yín èwo lórí burúkú àbọ̀ṣìgbọ́ nínú ilé iná ẹ̀gbọ́n mi ẹtí mi ti ń pa mí lára o mo lè gbé bẹ́ẹ̀ síbẹ̀ pé kí n jẹ́ ẹlẹ́ẹ̀jẹ́ ọlọ́mọ ìgbẹ́ ìjẹ́ poison. èmi máa ní Tọ́lá. nígbà náà wà kọ́ nígbà náà wà kọ́ ẹ̀gbọ́n mi. Tọ́lá nítorí pé mo jẹ búrẹ́dì ó ṣe sọ lọ́rọ̀ yẹn sí mi. ẹbí lè jẹ́ ẹni máa wà bí àgbà yẹn. lórí pé búrẹ́dì ọ̀nà búrẹ́dì ni mo wà bí àgbà yẹn. ẹ káwọn. Ẹ máa ń ṣe lọ́lá sí ibẹ̀. Lèmi ló gbé ní. Ẹ bá a rẹ̀. Nǹkan tí mo pa sí ó là kó fẹ́ dùn ní láti ṣàjẹ́ ẹgbẹ́ kan ẹ̀rọ. Ẹ̀yin máa ń fi bẹ̀rẹ̀. Aṣọ́sọ. Àyíjáde lọ́gbà ẹ̀. Àmọ́ ẹ̀kọ́ máa já kíákíá báyìí. Gbogbo ẹ̀ ló ń ta sánsán yìí. Lọ́sùn máa bẹ̀. ẹ jọ̀wọ́ kẹ́ ẹ jẹ́ díẹ̀ lágbára. Ṣé o máa wò má ti dùn mọ́? Ìwọ́n jẹ́ káwọn bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ẹgbẹ́ mú. Wọ́n á lọ ṣẹ́gẹ̀ sí lára láti bẹ̀rẹ̀ fún àbúrò ẹ̀mí jẹ́. Àti sílẹ̀ ọkọ̀ mi náà ìṣẹ̀lẹ̀ ó fún ọ. Bàbá mi ò kárí ní ìlú. Ọ̀pọ̀ mọ̀ sí. Mọ̀mọ́, ẹ̀rọ àgbàdo ẹ̀fọn ní ìlú ní mọ́ba. Kí á bẹ̀ ṣe? Ìfẹ́ di àmọ́. Ẹgbẹ́ jẹ́ ọ̀la. Àwọn ọ̀sán àlọ́. Àlọ́. Dábàá mú pépà. Àlọ́. Ṣẹ̀dá ọ̀run àtayé. Ìyá yìí tó gé Ọlọ́run ṣàánú mi. Ṣètòrí ìfẹ́ tó tó kàn. Òun làwọn ọmọ mi máa di ọ̀tá ara wọn sí. Ọba tó pọ̀ nípa àti agbára. Ẹlẹ́dàá mi kúrò nínú òṣì àti iṣẹ́ yìí. Màámi, ẹ má sunkún mọ́. Ọlọ́ba wa dá ìgbà padà. Torí ti ẹ̀gàn ló yẹ kí n máa sọkún. Ìgbà ó lè gbé ìdígbà kúlẹ̀ lọ́wọ́ ẹ̀ tó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Tí nǹkan kékeré bá tiẹ̀ ṣẹlẹ̀ sí wa, ṣé kó máa rí ẹ̀gbọ́n ẹ̀ fi kó máa sọ̀rọ̀ sí bẹ́ẹ̀? Mọ́mí. No. À ń ṣeré ni o, à ń ṣeré lọ́wọ́ nígbà tí ọmọ mi wà ọjà. Kò sí ẹ̀jẹ̀ kò bú mi o. Má mi máa kí n máa ṣeré olùdókè fẹ́rẹ̀ yìí. Lọ́rùn ṣàánú mi. Lọ́rùn ṣàánú mi. Má tó lu ìyá yìí. Mami. Borí pẹ́, borí pẹ́. Ẹ má bínú sá. Ó dàbí pé à ń pe ọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀. Ó ti ń láàárọ̀ nù. Ẹ má rò pé ń bá wa dápàrà látàrọ̀ ni. Ọ̀rọ̀ ṣeré
irú ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí ṣé mo ṣerú ẹ̀ lójú ẹ rí kí ló mì. dádì kí lẹ̀ ń sọ náà ṣé mo jọ́ ọmọ kékeré ní ìgbà míì nígbà tó máa wá sí nọ́ọ̀sì dádì máa kó fún yín tí dádì máa kó fún yín pé kẹfì kọ́lé fáwọn ẹ wá sọ fún wa sí pé kì í ṣe lé dádì lè pélé sí yín báwo ṣe máa délé sí yín. dádì ẹ owó wo lè fẹ́ mi ṣé ó sọ fún ẹgbẹ́ pé owó tó ń fẹ́ fi kọ́lé ni. ẹ sà òun nìkan kọ́ ló mọ̀ sí gbogbo nǹkan tó sọ gbogbo wa pátápátá la mọ̀ bẹ́ẹ̀ni dádì ò fi kò fún anybody bẹ́ẹ̀ni gbogbo wa la mọ̀ pélé dádì wa la wà sí ilé anybody o. ẹ wá ẹ jẹ́ kó rí i pé o ṣé ẹ rí ẹni tí ò bá mọ̀ tán ẹni kò lè sọ ọ̀tọ̀ ẹni o ẹ mọ ìtàn mi ẹ ẹ̀ lè sọ ìtàn mi tó ti yẹ yín ọkọ ìyálàyà yín ló ń sọ lọ́wọ́ when I talk you don't talk kí ló ṣe yín. mo máa sọ mo máa kékeré mo yányányán. kéèké ni. kó má finú wénú kó má bàa jẹ́wọ́ pé èèyàn nìkà nínú gbogbo tí Ọlọ́run dá láyé yìí èèyàn ló burú jù. mo máa kékeré mo máa yányányán nígbà tẹ́ ẹ̀ ń bá kọ́lé yìí pé kó máa gba gbogbo necessary documents lọ́wọ́ yín ṣùgbọ́n ṣe ló sọ fún mi pé ọmọ ìyá òní kò lè dà ó kò lè ṣàìdá fóun ó ń ré o ẹ̀jẹ̀ àgbàtà jẹ́wọ́ ọmọ èèyàn fún mi. bàbá ìkà ni ẹ o mo dẹ̀ sọ ń gbà ẹ tí ì bá ṣe àṣà àti ṣe mélòó gan ló gbà lọ́wọ́ mi. tọ́mì ẹgbọ́n bíbá ìdájọ́ jẹ̀bi àwọn olùwà bó ṣe yẹ kéèyàn gidi ọmọlúwàbí ló wà ní ṣùgbọ́n ọ̀rọ̀ tí àwọn Yorùbá máa ń sọ ló wà nílẹ̀ ìbáyìí wọ́n sọ wípé ẹni ṣojú òṣè ẹni tó ṣẹ̀yìn lójú ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣẹ̀yìn bọ̀dá yín rí. sórí wa gbọ́ ọmọ àlè ní forí ìyá ẹ̀ gbọ̀pọ̀ gbogbo tó sọ tó rògbò sọ sí mi yẹn mo ṣe photocopy ẹ̀ sọ́dọ̀ ìyá ẹ̀ tó ti yẹ mo ṣe photocopy ẹ̀ sí ọ̀dọ̀ ìyá ẹ̀ ọlọ́mọ máa jẹ́ kéèyàn ṣoore ṣe o ọlọ́mọ jẹ́ kéèyàn ṣoore ṣe o lẹ́sù ṣoore ẹ̀yin tó ẹ pé ńgbà tí ìjì ayé tó fẹ́ lù yín ní Zaria tí bọ̀dá mi pè mí pẹ̀lú ìdọ̀bálẹ̀ pé lónìí máa gbà fọ́dún kan nù lé kẹ́ẹ̀fì lè wà ń bẹ́ kóun fi lè kọ́lé tòun mo ní bọ̀dá ọmọ ìyá ni wá ẹgbẹ́ inú ilé títí dìgbà tí ẹ máa ṣẹ́tú dáhùn ẹ̀ẹ́dẹ̀ dẹ́ta èdè ń sìn kò ìbóṣù mẹ́jọ bọ̀dá dẹ̀ fò sánlẹ̀ wọ́n dẹ̀ kú so ìyẹn ni mo dáràn sí ìwọ àtàwọn ọmọ ẹ̀ abẹ́gbàlé lọ́wọ́ mi Àbẹ̀kẹ́ ó lè ní wá àtàwọn ọmọ ẹ̀rọ ó lè ní yín o. ẹ fi gbogbo wọn bẹ fásitì mẹ́ta rẹ ẹ jẹ fún pàṣẹ wọn lè ń dùn yín lẹ́nu ẹ wo nísà ẹ wo bí ẹ má yẹ kí mi parọ́ fún yín kò sọ̀rọ̀ ní gbogbo ọjọ́ sọ ó máa bẹ́tà kẹ́yẹ́ ká pàdé kóòtù kẹ lọ wá dọ́kúmẹ̀ntì gangan wá wáyé tí orúkọ dábì wa ò ṣe sí nínú dọ́kúmẹ̀ntì orúkọ yín nìkan ló wà ń bẹ̀ níwèé eléyìí. tó o fọkùn sẹ́nu ni sórí kóòtù ẹ̀ láti máa pàdé. kóòtù rẹ fẹ́ ẹkún náà bí. n ó ṣẹ̀yìn rẹ kò lè dàbí o. ẹ wá sọ ìbàjẹ́ garage ẹ bá jẹ́ mọ́tò park ní kílódé ṣé wọn pẹ́ state ní ìbàyí. ẹ ló ta ni wọ ó dà kó rí ẹ yí sà. wọ́n bí tàbí àbágbá àbọ̀ sí èrè. wà á sáré gbọ́ gbígbín gbà. ojú ẹ̀ á fún ẹnu àgé. gbogbo nǹkan tó wọ ìmọ̀ sọ́ọ́dí lẹ́sì mọ́ ẹ lọ́wọ́ àbọ̀ ẹ ládùúgbò àbíkínà àìkọjú mọ́ṣẹ́ ní òde onílárí ó dẹ̀ lè nílárí ìwọ ṣé mi sọ fún ẹ I told you mo ní kó o jáde nínú ilé yìí ìwọ ṣe báyìí o kẹ́kẹ́ sáṣọ. ogún ìkànnì lẹ́nu yín kò sí ẹ̀wọ̀n ojú àti sùn rárá ẹ̀wọ̀n pé ìjókòó lẹ́yìn náà máa lọ ẹ máa lọ mi sí dọ́dì àìkọ́ tẹ̀ ṣe yóò da ìkànnì òdẹ̀dẹ̀ ìkànnì ọkú ìkànnì lẹ́jọ́. lẹ́nu ẹ̀ sí mi ó pè mí ní ọ̀nkú. àìkọ́ mi kọ́ tẹ̀ ṣe yóò da. ó pè mí ní ọ̀nkú. kí ni láti pè yín láàrin kí ni bá ti pè ẹ́ jáde wàhálà ẹ̀ ti pọ̀ jù wọ́n nǹkan tó ń ṣe yìí Olúwa dá fún ẹ ìkànnì Olúwa dé dá fún ẹ. sọ́ra yìí ẹ lójú ẹ àwọn ọmọ ẹ eléyìí ó ń bú èmi ó dẹ̀ dúró síbì ìwọ ló pa àwọn ọmọ yìí jẹ́ àsìkò tẹ́gbọ́n mi fẹ́ tọ́ wọn ó jẹ́ kó tọ́ wọn ó kó wọn sábẹ́
ó kó wọn sábẹ́ ìwọ mo mọ òní láárí láti lẹ̀ ẹ̀yà ṣé mi máa ìtàn léyìn ni ọmọ bàbá oníkọ̀ọ́fẹ́. dájú ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má rí màmí fi rárá gbogbo nǹkan ni mo gbà mo lè para mi torí màmí mo lè kú síbẹ̀ kó sì kọ́ tí mi ò lè ṣe ẹ má sọ fún mi rárá ẹ má sọ ọmọ mi. ìlú owó ṣẹ́ka tọ́kọ alábẹ́ ṣe ká máa ṣiṣẹ́ bí àbí. wọ́n ló máa mú ẹ lẹ́gbẹ̀ẹ́ wọn ló máa ibi tí ẹgbẹ́ ẹ̀dẹ̀ ìwọ́n ló máa padà sí ọ̀la ìfẹ́. ìwọ ẹ̀sọ́ mi èmi ò lọ́bi kankan o ó tọ́jú alẹ́ gbèrè ṣùgbọ́n màá dì pẹ̀lú ẹ by the time I'm through with you abájọ irú ròǹbòrùn àwọn ọmọ ẹ àti wọn náà ẹ gáǹgì lémi lórí ẹ ti ṣe mítìn mi. ẹ ti fi sílẹ̀ jà nídọ̀kọ́ tó wà ẹ wá bẹ̀rẹ̀ ọmọ mi àlọ́ síbi kan. ẹ ṣe mítìn lémi lórí ẹ wá pé olórí burúkú yìí kó máa sọ̀rọ̀ sẹ́mi. yes wọ́n lè pè mí torí mi secretary CDA àdúgbò yìí. landlord lèmi. ẹ ṣé wọ́n kọ́lé síbi ni. wà á jìyà kó tó kó mi. èmi á jìyà fìlà ibi ẹnu ẹ̀rọ yẹn. Rotimi wà jíṣẹ́ tí lọ́ọ̀yà rẹ̀ sí àwọn kìnìún rádaràda yìí ṣẹ̀fẹ̀ gbọ́ bẹ́ẹ̀ ṣe ń wò yìí lọ́ọ̀yà ló ń fúnra ẹ̀ yes. kí ló ṣe ẹ́ sọ́dọ̀ jájà bẹ́ẹ̀ ni. mọ́mí mo fẹ́ act as a professional ẹ̀yin mo ń tijú látàárọ̀ nítorí mo ní gẹ́gẹ́ bí ìyáálé gbogbo nǹkan táwọn ọmọ yín ṣe kò ra mi rárá mo fún yín just 2 minutes láti lè mú anything tí a bá fẹ́ mú kúrò nílé ẹ lọ mú kẹ́ get out. ẹ jọ ẹ dá yẹn padà èyí tẹ̀sán yẹn kó jẹ wọ́n sì pè é ní lọ́ọ̀yà gan pé ọ̀dọ̀ lọ́ọ̀yà lẹ́tọ́ gan ó yà mí lẹ́nu kò yé mi rárá ẹ wá gbọ́ mi dáadáa ilé bàbá tiwa lélẹ̀ kò sẹ́ni bọ́dì tó máa jáde o ọkú a ò jáde lọ sẹ́ni jẹ́. ló ṣe ká máa ṣọ́ra ká díjú ká ṣe bí ẹni kú bóyá àti èlé mẹ́ni tó fẹ́ ni. ayé wọn nìkan ènìyàn á máa burú. Èdùmàrè má fóúnjẹ wálé ọ̀tá lọ́wọ́ má já wa kulẹ̀ lọ́jọ́ kan àdìrẹ bẹ́ẹ̀kún pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùrọ̀ orí tí ó jọba kò máa ní ṣàlàyé dáadé. ìtànjẹ kan kò sí nínú fọ́tò bó bá ṣe dúró ló máa bára rẹ̀. mo ní ìtànjẹ kan kò sí nínú fọ́tò bó bá ṣe dúró ló máa bára rẹ̀. ilé ayé táwọn lẹ́lẹ́ fún gbàdí ẹni o. ẹ ṣe rere ẹ ṣe rere ẹ ṣe rere o ọ̀rẹ́ mi. ẹ ṣe rere ẹ ṣe rere ẹ ṣe rere ló pé. àwọn ilé ayé táwa yìí o kì máa ń ṣe títí ńlá. ẹ ṣe rere ẹ ṣe rere o ẹ ṣe rere o. ẹ ṣe rere ló pé ìka súnmọ́ o ẹ ṣe rere. ṣe é sí orí ẹ̀ bàjẹ́ ló kó wá tẹ̀lé. àwọn èmi ní kí ni akọ àbọ̀bọ̀kọ mẹ́wàá pé ó wà gbé lọ́ọ̀ mi. èmi kọ́ lè mú sọ fún ẹ pé ó wà níbẹ̀ ni. látijọ́ mo ti dáyé ọmọ èkìtì gọ̀rí kí èmi yá mi ó nínú àpò àlàpò kó wọ́n rè gbé lọ́ọ̀ mi àbí. ṣé ìṣepò ń sinwín èmi kọ́ lè mú ní brain yìí mo sọ fún ẹ pé kálá wò ó máa wà níbẹ̀ ó máa wà níbẹ̀ ègbò èmi à máa rán wọ lọ wà á máa la kó èmi à máa rán ẹ lọ wà á máa la kó ya kó wá kó wá kó wá. ìyá ẹ̀rọ lọ́run òmùlẹ̀ ayé mi agbá Candy Crush kọ́ mú ìṣẹ̀dá tèmi agbá Candy Crush kí mi ají wa ká àbí má pè ọ́ lẹ́ o. bá mi kówó olórí burúkú bá mi kówó. ayé rẹ̀ rè mí
ayé rẹ̀ rèé ọmọ tí kò sàpò ká bá fẹ́ ná a máa yọná díẹ̀ a máa yọná. àfùgbàkáyé mi jẹ́ fọ́màtì lọ́rẹ̀ẹ́. ìwọ ni máa rán lọ la máa kó wa màmá fún ẹ lọ́pọ̀lọ́ yóò máa lọ. nǹkan yóò wà níbẹ̀ ní ìsìn rí pé a máa jáde lọ àwa pé gan-an ká tó wọlé àti ṣáájú wa wọlé ẹ lè mọ̀ pa ti wálé. ayé o èmi lè rí báyìí. mo ti bọ̀ nìyẹn rìn láyé mi náà ó lè gidi. wálé ẹyẹ ẹ̀dẹ̀ wíṣẹ́yẹ wò kó ń bọ̀ náà. ẹ̀dùn ń bẹ tí lówó tẹ́ fi ra dúró oúnjẹ yìí. ẹ̀dẹ̀ ò lárò pé. ó ṣe bá a sọ pé kò wọ́n náà máa ta lótò. fẹ́fẹ́ títẹ ìṣọ̀nà tèmi ṣé lótò lẹ́ta tẹ́ ẹ ra dúró gbogbo oúnjẹ yìí. àná ni máa jẹ́ dúró ẹ síbá ọwọ́ lẹ́bẹ̀ ni. ń gbò lẹ́ta lótò lálẹ́ àná èmi yín fẹ́ kọ́lá jọ wà lálẹ́ àná. àárọ̀ ìlàta lótò àárọ̀ yìí á lè jẹ. àárọ̀ ilẹ̀ ta lótò wọ́n pálẹ̀ àná lẹ̀ ta lótò ń pààrọ̀ ilẹ̀ ta lótò. ó ṣe mistake wa. ibi ẹ bá tiẹ̀ ti rówó kò tí ì kẹ́kẹ́ ẹ fọlá yín rè mí. wò ó wálé níjẹ́ oníkálukú máa fọ lára rẹ̀ lóra rẹ̀ gbogbo. àkọ́dá bẹ́ẹ̀ ni. oníkálukú dánmò ìyá ẹ̀bí. ọ̀rẹ́ ń gbogbo bó ti kémi náà gbèjà. ẹ dákẹ́ o lè rí draw o lè rí draw o. tí orí kan bá jẹ́ pé oúnjẹ ni èé lálẹ́ o. kúlẹ̀ jàre mẹ́ọ̀kọ́. wo n kò fẹ́ wàhálà o n kò fẹ́ sọ lẹ́nu o ìgbà náà máa sọ pé ọ̀túnbọ̀ gbà wọ́n lídìí báyìí lẹ́ẹ̀sẹ̀yìn o èmi kò fẹ́ wàhálà. ẹ̀ṣọ́ ọmọ gbalùdì ni. wọ́n lè máa kó fún wọn máa kó kó bá rí pé máa ń rẹ̀spẹ̀tì ara mi gan gidigidi wa ṣe máa ń rẹ̀spẹ̀tì ara mi. ẹgbẹ́yàn kọ̀ọ̀kan ṣe kò fẹ́ gbẹ́yàn kọ̀ọ̀kan ṣe sọ pé. jọ wálé jọ fún mi lómi dẹ̀ kí mú ka yóò. wálé ogun bẹ́ẹ̀ yóò rọ̀ ẹ̀ta ogun bẹ́ẹ̀ yóò rọ̀ tí ọ̀rọ̀ ọmọkọ bá mọ̀ wé òun lè mọ̀ wé o ọlọ́run ọ̀yá gbà. wálé ogun bẹ́ẹ̀ yóò rọ̀ gan-an nínú ọ̀sẹ̀ ìsàmúkà. ogun bẹ́ẹ̀ yóò rọ̀. ọmọkọ bá mọ̀ wé òun lè mọ̀ wé. báwa ọmọkọ bá mọ̀ wé òun lè mọ̀ wé o. ta ló kówó náà àpò nínú ẹ̀yìn méje. mo gbóúnjẹ lọ mi o. ta ló kówó àpò nínú yín. nǹkan yẹn mo héjì jù láti mi rè kéèyàn máa fi tíìpù lọ mi èmi. lánàá ńgbà tá a sùn mo bọ́ ṣòkòtò ilẹ̀ ta ló bọ́ àpò mi tó kówó. ṣé ìmọ̀ mi yóò bá ṣòkòtò sí ṣé mo mọ̀ bí wọ́n bá kó ṣòkòtò sí wọ́n ń kọ́ láì pẹ́ máa lọ. mú ẹ ti rí adúlọ owó èyí tẹ̀ fi ń jẹ. ó gbọ̀ngàn máa ta lótò láàárọ̀. ẹ̀ta lótò láàárọ̀ èyí pé ẹ̀ta lótò lánàá ìwọ fẹ́ ẹ̀ta lótò láàárọ̀. eléyìí ló ẹ bá ẹjọ́ bá ta lótò tó bá lọ ń tàlẹ́ fọ́tò dágbọ́n. àwọn ayé rẹ̀ fàjà ẹjọ́ mi kẹ́rì rẹ̀ ẹ bá kọ́ lápò mi. àwọn òṣèré àwọn òṣèré bá lù ẹ́ ó lè ṣépè fún yàn ó lè ṣépè fún mi ó lè ṣépè fún mi ó lè bàjẹ́ náà. Tọ́lá dákun mọ́ fọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run ò ní tó láṣìírí àwọn ilé burúkú tó ń wo ni àwọn ọ̀rẹ́ mi ni wọ́n ti kó wà pọ̀ mi kò sí 200 lọ́wọ́ mi àyìn oúnjẹ 200 tí mo jẹ kò sówó ẹ̀yà yìí bó ló ti bò mí láṣìírí. ṣé máa ní wálé. ẹ pẹ̀lú ògbó ọlọ́yin mu wa tí má ti ti jẹ́ tí mu wa. olórí burúkú ni òye ní sórí rẹ̀ ó gbọ́njẹ tèmi sọmọ fọ́ máa dé. ìwọ Tọ́lá ìwọ ọ̀rẹ́ ti wá yé mi báyìí ìwà tó hù fún mi lélẹ́yìí ó ń fi oúnjẹ mi ṣọmọ ọkọ ọmọ àlè. kò ṣe bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀. àbí ó tún gbowó oúnjẹ òní má wọ́ọ̀rì o èmi ti gbọ́ tiẹ̀ wá jẹ́ kí n sọ fún ẹ sórí owó oúnjẹ ẹ̀ ní àti tọ̀la àti tọ̀tún la gbàgbé ẹ̀. ọ̀wá bí ìṣẹ́ rẹ̀ kó wà bí iṣẹ́ rẹ̀ lẹ́mi àjẹ́ ẹgbẹ́ ní burúkú dànù sọ̀rùn ní kí ni ara tó dẹ̀nà náà lówó iṣẹ́ wa. ìyá àmàlà ẹjẹ ògùn ìyá àmàlà Ọlọ́run bàbá gbà ọ̀run ò gbà mọ́ o.
ayé ṣàpò sí ìfẹ́ ọlọ́run tó tóbi ọlọ́run gbàgbà. Jésù Olúwa wa. Àmín. A ó tún wá gbóhùn àdúrà sókè lẹ́ẹ̀kan sí. Orí ọpẹ́ la ṣì wà, àdúrà ọpẹ́ náà la ṣì ń gbà. Lẹ́yìn tí a bá gbàdúrà ọpẹ́ tán, a ó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Lẹ́yìn tí a bá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tán, a ó béèrè fún àánú Ọlọ́run. Lẹ́yìn tí a bá béèrè fún àánú Ọlọ́run tán, a wá béèrè fún ìyàsímímọ́ oúnjẹ yìí kí Ọlọ́run bá wa yà sí mímọ́. Nítorí pé orí ọpẹ́ la wá wà yìí, ó yá ẹ jẹ́ ká sì gbé ohùn àdúrà yẹn sókè lẹ́ẹ̀kan sí. Wípé Ọlọ́run tó pèsè fẹ́yẹ, àwa dúpẹ́ tó pèsè fáwa náà. Ṣé àmọ́ pé bí àwọn kan ṣe dúpẹ́ rí nínú Bíbélì nìyẹn? Nígbà tí Jésù Kristi tó fi edindi ẹja méjì àti àkàrà márùn pé tó dẹ̀ fi bọ́ ẹgbẹgbẹ̀rún ènìyàn. Olúwa tóbi síbẹ̀. Àwa dúpẹ́ torí pé pèsè tiwa náà fún wa báyìí. Àdúrà pé dá. Òní ọkọ Jésù. Olúwa tó pẹ́. A ó tún gbé ohùn àdúrà sókè lẹ́ẹ̀kan sí lórí ọpẹ́ iná ọmọ ní. A ó tún dúpẹ́ fún Ọlọ́run nítorí pé tí ẹ bá wò tí àwa bá jẹ́ ẹni tó mọ oore ó yẹ ká máa dúpẹ́ fún ni. Lóòótọ́ gàrí làwọn afẹ́ mu nínú ilé wa yìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ń jẹ oúnjẹ gidi tó dájú eléyìí lọ ṣùgbọ́n pé wọ́n ló wà tó ti jẹ. Ẹlòmíín sì wà tí wọ́n tún fi oúnjẹ gidi tó dájú eléyìí lọ tí wọ́n fi ń rọ̀ wípé kó gbà kó tiẹ̀ jẹ díẹ̀ tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn. Àwa ò fi yọwọ́ o àwa ń fi tiwa dúpẹ́ fọlọ́run pé gàrí làwọn afẹ́ mu àwọn afẹ́ mu nínú ilé wa ni. Olúwa adúpẹ́ ó yá gba ọpẹ́ àti ìwà a ó tún wá gbé wọn àdúrà náà sókè lórí ọpẹ́ iná máa tún ní ó yá gbàdúrà. Orúkọ Jésù orúkọ mímọ́ olóòrò mímọ́ Olúwa wa a ó tún wá àdúrà sókè ní báyìí àwọn àtọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí pé ẹ̀ṣẹ̀ ló ń dènà àdúrà egbò ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ tí ò ní jẹ́ kó ń jẹ wọlé sí wa lára dáadáa. Ẹ wo àdúrà tá a ṣe látọ̀wọ̀ ètùtù bí ń pa mí ẹ̀ka jẹun àbí àǹtí mi ṣé bí ò pẹ́yìn ni. Bẹ́ẹ̀ni pé nǹkan tó ń ro lèmi náà ro kí ló dé ẹ̀gbọ́n mi dé gbàdúrà bí gbàtà pé àwọn lóru December 31st kí ló dé ó ti sẹ́mi náà bọ̀ tí mo kàn wò gbà ká gbà náà ni pé yé mi náà. àwọn ọmọ ẹ̀ bọ̀ sún ẹ̀wọ̀n kan tó ṣẹlẹ̀ èmi tí mo ní pé kí ẹ jẹ́ ká máa gbàdúrà láti ẹ̀kọ́ tèmi yé mi tẹ bá notice gàrí yìí ìgbà tá a máa bù sínú ike yìí ṣàgbégbò dé bíbá báàmì ni wọ́n ṣàlàyé fún mi wípé oúnjẹ tó wà nílé kò lè tó wá jẹ wípé àwọn ò ní jẹ ńbẹ káwa lọ jẹ kò yẹ yín sìn so mo wá gbà wáyé tí màánù ṣe ní jẹun gbogbo àná làjọ máa jẹ kó wá lè yó wa kó lè tó wa ni mo ṣe pé tá a bá ń gbàdúrà yẹn ẹ mọ̀ ó máa wú òun rẹ̀ ló ti wú yín sìn. Rí pé ń wú náà kò ń wú sókè ọ̀rọ̀ ìjẹ́ ìjẹun tó fẹ́ jẹ. Má wọlé ọ̀rọ̀ náà bá wa ṣe àdúgbò fọlọ́run ẹ̀tùmọ̀ táwọn ẹ̀tùmọ̀ á gbàdúrà síwájú díẹ̀ tí wọ́n sì máa wú báyìí lọ. Ádámù ẹ̀jẹ̀ ká máa mọ ibi tí ń pè ní bọ́ọ̀. ẹ̀yẹn máa jẹ lọ ṣùgbọ́n ẹ máa jẹ bí ò jẹ́ kó lè yọ yín ọkàn máa jẹ. Irọ́ máa ń mìíràn lóyà ẹ̀yìn náà láti jẹun rẹ̀. A ní iṣẹ́ àwọn tó sọ̀rọ̀ ní máa ṣe ní àìfẹ́ ká tún sí gbàdúrà sí káwá tó rẹ̀ dárí díẹ̀ ṣẹ̀tàn ká tún mú àdúrà. Lẹ́yìn tá a bá jẹun tán mo fẹ́ rí wọn àdúgbò rẹ̀ lórí ọ̀rọ̀ ayọ̀. Èmi àtọ̀hún Bẹ́ẹ̀ni. lórí ọ̀rọ̀ ayọ̀. Bẹ́ẹ̀ni. Ṣé mo pé wọ́n ti tún fẹ́ gbẹ̀lẹ̀ dé báyìí wọ́n tún ń pẹ́ wọlé pé ká dọ́gbọ̀ ọ̀sùn wa láti lè mú wa sanwó sukùl ẹ̀. Ẹ̀kọ́ tí mo ṣe mi ò mọ bóun ṣe fẹ́ ro tiẹ̀ ṣùgbọ́n èmi máa sọ fún ọ̀gá mi pé kó jọ ìrọ̀ méjìlá ń bá iṣẹ́ máa ń ṣe shifting máa bẹ ẹnì kejì náà kán fi mú láyè fún gbogbo àsìkò yìí kán jẹ́ kí n máa ṣe fúdì owó yẹn àfi lè máa pọ̀. Ẹ̀gbọ́n mi ẹ fẹ́ jà ṣe fúdì ó ti pọ̀ ju ẹ fẹ́ para yín ni it's too much. Ẹ wò ẹ jáde nílẹ̀ sí kó mo ti lọ skul ní máa rí bí bá ṣe 90 gram máa ṣe mọ́. Kálẹ̀ ẹjọ́ tó lọ máa kojú tí ẹjọ́ tó lọ. Ibi ayọ̀ mi wà bàbá jẹ́ kó tó mi lọ́wọ́ torí borí pẹ́ lọ́jọ́ kan. Mr. Akọ́ṣílẹ̀ ẹ dúró náà kí ló dé tẹ̀ ń ṣe báyìí náà kí ló dé tó yẹ pé ìwà yín kì í bá ti èèyàn mú rárá a ní kẹ́ ẹ gbowó ẹ̀ dẹ̀ ti gbowó nìyẹn kí ló dé tó dẹ̀ dogun ṣé o lè wá fún mi lówó mi àbí kí ló dé
ní kíni àwọn nǹkan tí mi ṣe fẹ́ bá ẹ máa dòwò pọ̀ nìyẹn tí wọ́n pè mí pẹ̀lú ẹ ti jà lẹ́ẹ̀kan nǹkan tí ò jẹ́ láìkì ẹ nìyẹn o àìmọye àwọn tí mò ń bá iṣẹ́ náà o Basọ̀run wà ń bẹ̀ kì í dilé owó mi àwọn other people èyí tó wà ní other side ní ọ́fíìsì ẹ ó ń bá mi take care ilé ó ń fún mi lówó mi náà báńkì ẹ ṣe fẹ́ jẹ́. mo ti gbìyànjú this man is so slow for my own liking. ṣé ń gbọ́ bẹ́ẹ̀ yẹn ìyàwó mi ló ń confirm ẹ lẹ́gbẹ̀ẹ́ mi yẹn wípé ó lóun èètì ẹ pé ó slow gan pé ò kì í ṣe tí èèyàn bá dòwò pọ̀ yes ó lè sọ bẹ́ẹ̀ yes ọ̀rọ̀ lórí owó ni náà jọ̀tọ̀rọ̀ Ọlọ́run mo nídìí owó yẹn ìyàwó mi nídìí owó mo dẹ̀ fẹ́ kówó fún ìyàwó mi so èèyàn ń lọ́kọ́ sílé kó fọwọ́ kó mi o kí ló dé ná kí ni mo gbà lọ́wọ́ ẹ kí ni sori mo fẹ́ rí owó mi in the next 5 minutes torí mo gbọ́ bí ìwọ náà ṣe ń gbowó lọ́wọ́ àwọn tó gbowó lọ́wọ́ wọn tìpátìkùkù ló fi ń gbowó tó bá jẹ́ báǹkì ló kówó mi sí tó ti yẹ tó jẹ́ pé 13% tán fún ẹ ló ń ṣe ẹ owó mi ti lo more than 4 weeks lọ́wọ́ ẹ so wàá ti rí wọ́n á ti fún ẹ percentage ní tiẹ̀ bá kówó mi ìyàwó mi ní ìdí owó orí mi ló dúró débi tó wà báyìí mo fún ẹ 5 minutes jẹ́ kí n rí transfer o jẹ́ kí n rí o otherwise máa bá ẹja o. ṣé mẹ́wìí ẹ̀yìn mi ẹni bá mi bá nìyàn sòwò kó bá ní mí dòwò pọ̀ ìyá máa mú yẹpẹrẹ mo ti wú èkó tí ọmọ ìyá rin gan ni ó ní bí ìfi amúkáàlẹ kókó ká tètè mọ̀ pé owó ò ní wá ìpọ́táǹtì ìyẹn ṣe yẹpẹrẹ ìyẹn mọ̀rọ̀ owó yẹpẹrẹ Nàìjíríà kan mọ̀rọ̀ owó yẹpẹrẹ mọ́ mo ti mú yàn yín ní gbọ́. kí ni kí n ṣe báyìí. mo ní kí ó ń tèmi ni. àṣebí torí tiẹ̀ náà mo ti rí halẹ̀ mẹ́rin ẹ̀ pé kókó owó wá kí ló tún fẹ́ kí n ṣe. ọ̀rọ̀ halẹ̀ kọ́ owó ìwà ìpọ́táǹtì sílé ayé mi ìdẹ̀ mọ bí mo ti ní ìdí rẹ̀ kó wá ìpọ́táǹtì sí ìjọ torí Ọlọ́run mẹ́ni fẹ́ ń ká máa fa ágíúmẹ̀ntì láàrin èmi àti yín. ó dà mo ti gbọ́ ìgbówó onídìí owó. mo ní ìdí rẹ̀. mo dẹ̀ ní kó sẹ́ǹdì ẹ̀ in another 5 minutes. kí ló dé tó wó múmú láyà ẹ̀ owó ó bá gbogbo ẹ̀ náà ó jẹ́jẹ́jẹ́ kò yọ lára ẹ̀ mo tún ní kó tọ́ọ̀bù ọmọ bíbí kó o tún lè lẹ́ran létí irọ́ náà ni. ìmọ̀gbẹ́yẹ ènìyàn kí yọ lára mi mẹ́mọ̀ bí mo ṣe mímúra kí mi tó délé rí kí màá wọ bùbá kí màá wé gèlè kó jẹ́ pé ibi kí mo bá wà yẹn ọ̀rẹ́ mi gan-an mo pé kọ̀ǹfàmù ló dúró ṣèbí gbàgbọ́dé lérí yẹn kí mi àwọ ṣòkòtò péńpé kí mi àwọ mini gown kí mi àwọ sexy gown òòrè àmọ́dẹ̀ tún coffee gown ìyẹn ẹ̀yọ́ lára mi ìjọ torí ọlọ́yin mo bù mọ́ mi kí bẹ́ẹ̀ tí ẹ̀yọ́ lára mi rẹ̀ ní bẹ́ẹ̀ lákú ìfẹ́gbọ́n yìí ni màá ṣe. mo ti gbọ́ mo ti rajà ilé iná. ló fẹ́ sọ lé ẹ̀ẹ́dọ́ ọ̀hún ti pè pé kí bẹ́ẹ̀ fún ọmọ mi tó bá ti pẹ̀ ọ̀hún tó ẹ̀ ní lọ́wọ́ nítorí ìdàgbọ́ ẹ̀ ní lọ́wọ́ sí àwọn ilé ìwà bẹ́ẹ̀ sí àgbẹ̀fẹ̀ ní ojúmọ́tò jáde kí ló máa ń ṣe é náà ó ní farabalẹ̀ rárá ó ní farabalẹ̀ kọ́kọ́ kí ló máa ń ṣe é. kí ló ṣẹlẹ̀. lọ sún gbà mí torí pé àbúrò ẹ̀ gbé mọ́tò jáde òun ló pariwo sí i mo dẹ̀ ní kó ní sùúrù ó dẹ̀ fọwọ́ pàjánu káàkiri. ó ń pariwo torí pé àbúrò ẹ̀ gbé mọ́tò jáde ṣé mọ́tò kan ló wà náà gbà ni. Ọgbọ́ntọ́lá báwo lọ̀rọ̀ ṣe jẹ́. dadi mo ṣáà sọ fún yín nípa pàtí ọ̀rẹ́ mi tí mo fẹ́ lọ Ayọ̀dé gbé mọ́tò jáde látàárọ̀ tó ń fún ẹ̀dẹ́ mọ̀ pé mo lọ pàtí yẹn wọ́n ti ń dúró dè mí mo pàgọ́ tí kò gbé ó kàn fi mrs kọ́ mi ní dadi ó fi mrs kọ́ mi tó bá délé ni máa fẹ́ nà pa ni dadi. Tọ́lá ó dàbí pé ò tí ì níbi kankan tó ń lọ tó bá jẹ́ pé lóòótọ́ ló ti pẹ́ pẹ̀lú ibi tó ń lọ o ò ní máa dúró dìgbà tó àbúrò bá mú kọ́kọ́rọ́ mọ́tò yẹn dé ṣé mọ́tò kún ọmọ kọ́ńpáàdì náà yàrá gbé mi. bọ̀dá mi ò lè gbé mọ́tò mi láìláì pàtí téèyàn bá máa lọ ló máa dìtámì mọ́tò téèyàn máa gbé lọ mi ò lè gbé mọ́tò mi ò mọ́tò yẹn ni máa gbé lọ tó bá bẹ̀ tẹ̀mí lẹ́yìn máa ṣe léṣe ni dájì. wọ́n á sọ̀kùnrin léṣe ló sọmọ yìí mà. wo má délé lóhùn Tọ́lá look at me òun yọ mo wá gbà ládùúrà fún yín pé Ọlọ́run ò ní bàlù ẹ jẹ́ ọjọ́ máa fi nǹkan kọ́ra nítorí ẹnìkan nítorí ọ̀la ni
bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀. Ẹni mi lè sọ bẹ́ẹ̀ òye mi bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀. Kí ló kọlù? Kí ni nǹkan tó kọlù? Torí láti wákàtí mo ti dúró tiẹ̀ bí ìgbà yìí ẹjọ́ olórí burúkú ló wáyé ẹ̀rọ àròlù owó láti dúró sílẹ̀ yìí. Ṣé báwọn ẹ̀rọ ẹ̀wọ̀n àbí tó ti ṣiṣẹ́ o jókòó sí ìbá yìí òun rojọ́ olórí burúkú tó wáyé ẹ̀rọ àrò. Ṣé orí tí ń bá rí aláìsàn lórí ọ̀rọ̀ ẹ kò tẹ̀ sí nǹkan kan lómi àti ẹ̀mọ́ èyí ìlú máa délé yìí. Iṣẹ́ ti tán léèlé yìí torí mi ìmọ̀ jókòó olórí burúkú ẹ kó o jókòó kalẹ̀ sí tọ́ tó bá ti nínú ẹ̀. Ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, rere ni ká máa ṣe. Èèyàn mi mà lẹ́yìn jè iye tó bá wù yín ni ẹ mú wa. Wálé ó ti ń dojoojúmọ́ alẹ́ ló ní kí n mú wá. Àní ẹ jẹ iye tó bá wù yín. Wálé kí n tún mú iye tó tún wù mí wá. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá mi gbẹ́rù náà ló máa ń ní kí n mú iye tó wù mí wá. Mo dẹ̀ mọ̀ pé bó o ṣe ń ṣe fún gbogbo àwọn tó wà nù gáréèjì náà nìyẹn. Báwo ló wá ṣe ń pè ẹ́? Ìyá mi ẹrú Ọlọ́run àlùbáríkà mà ní kókó kèé mọ̀ ẹ́ ṣiṣẹ́ ọlọ́mọ ṣe alóníṣẹ́ ń pè mí Ọlọ́run jó pè. Wálé má bínú bá mánéjẹ. Iṣẹ́ kí lẹ fẹ́ kí fèyí ṣe? Àní mo fún ẹ tọkàntọkàn. Ó wù mí ni mo fún ẹ. Tí n bá gbowó èyí gan 150 ni. Kò ṣe kankan. Èyí pọ̀. Mo fún ẹ ní. Ẹ ṣeun. Ẹ ti owó. Ẹ ní dààmú. Ẹ ní fojú tukun ọmọ. Ebi ò ní pa ẹ́. Ọlọ́run wà pẹ̀lú yín. Ọlọ́run máa bù kẹ́yìn náà. Adéṣọ́ ìbẹ̀rẹ̀ oníṣògùn òkú lára ọ̀tá ní máa yìí. Bí báyìí la bá kọṣẹ́ rẹ̀ kò sí ọ̀kan tó ń ṣe ní bàbá. Ṣùgbọ́n àrọ̀ ọ̀gá yìí fún wa. Ọ̀tún ìyálóde àti ìyálọ́jà. Kábíyèsí. Ìyálóde. Kí ló wuyè lára ọba nígbà tí ò sí adé nínú ààfin? Àwọn àgbàdẹ̀bọ̀ wọn ní bíná bá. Kábíyèsí ẹ̀ ṣára ní ẹ̀pẹ̀lẹ́. Ẹ wò ó gbogbo ọ̀nà tí ẹ bá máa gbé gbà tí adé fi máa padà sínú ààfin ìlẹ̀kẹ̀ ẹ̀yà àgbà o gbọ́dọ̀ rí adé láàfin. Àbí ẹ fẹ́ jẹ́ kó dìgbà tí àwọn aráàlú bá bẹ̀rẹ̀ sí ní náà ká àbùkù sínú ààfin kí ẹ̀yin tó mọ̀ gbèsè tẹ́ fẹ́ gbé. Kábíyèsí àwa náà ò ní jẹ́ kó dìgbà táwọn aráàlú bá náà ká àbùkù sáàfin. Àwa náà mọṣẹ́ wa níṣẹ́ á tún tẹpẹlẹ máwọn gbèsè wa á wà múra ti ju tàtẹ̀yìnwá lọ á gbìyànjú á rí i pé adé padà sáàfin. Kábíyèsí bẹ́ẹ̀ ni adìyẹ wa ń làágùn ìyá rẹ̀ ni kò jẹ́ kẹ́ mọ̀ à ń gbìyànjú. Ẹ wo ìyálóde adìyẹ tó bá ń làágùn ẹ jẹ́ kí àágùn ẹ̀ kó jáde kúrò lábẹ́ ẹ̀yẹ náà kí gbogbo èèyàn rí including myself ẹ jẹ́ ká rí i. Kábíyèsí ẹ fọkàn balẹ̀ gbogbo wa pátá á gbìyànjú adé ó dá ààfin á rà dé. Kábíyèsí o. Ìdáná máa fẹ́ lè tó kù ní ṣẹ́yìn báyìí. Yẹ́n ti next week ẹ̀gbọ́n. Báyìí ti dájú ju. So máa ń pẹ̀lú ilé tẹ́yìn sọ pé wà ń bí náà. Náà pé tàbá kú báyìí. Ọ̀nà ṣe rere. Ṣọ̀nà gbogbo owó tó wà ní ìbàjẹ́ gangan. Mọ́mí kújú ní gàrí 800 naira owó tuntun. Owó náà 1,200. Ìyá dáre ẹlẹ́wà 450.
grandma oníkẹrosín 200 naira. Ara àwọn ẹ̀gbọ́n mi tó lè ní àwèrè wo wọ́n ètì lọ́wọ́ wọn náà báwo ló ṣe wá di 200. Àgbàlagbà ni wọ́n ní nìyẹn ìlú ní 20 naira ẹja fún. Mi lè fi ilẹ̀ bùdá mi lè fi ilẹ̀ 20 naira kó jẹ́ ní tẹ́lẹ̀ àlásán kò lè gbà láyé lọ́mọ àgbowó ẹ̀mí kó má ti wá sọ́kọ́ 20 naira kò lè jẹ́ àwọn 20 naira owó tó tó la magi ìrọ̀ kò lè jẹ́ wá o. Ìyá wọn ẹ̀kọ́ sí wọn ètì ẹ̀kọ́ sí wọn ètì. Ó dà ó burú náà lóòótọ́ ìyá ẹ̀ burú. 180. Èyí tó máa fún ni 180. So ṣẹ́wárí náà gbogbo àwọn ilé ìlànà pàṣẹ kọ́sílẹ̀ ìlànà sán ṣùgbọ́n owó náà yẹn àlè sán 1,200 yẹn sí 500 lànà yọlẹ̀ èyí sìn kí a tẹ̀ fi ṣe pé tó bá bí ń léèrè owó kẹtẹ̀rí kankan múlẹ̀ torí bí àjọ ìṣe ń pariwo lẹ́yìn ní last time yẹn kò dáa rárá ẹjọ́ ẹ̀dẹ̀kọ̀ ìgbà táwa náà recover fílẹ̀ ní so ojú dẹ̀ ti tiwọn báyìí owó wọn kú 700 naira. ọkọ mi ẹ máa dá ìyàjọ ìlú òun wàhálà tí ètè ti kojú wọ́n ní bí owó ikú bá ṣe mọ́ ló ṣe ń fi lójú wọ́n ní àsanwó agbálẹ̀ pé àwọn afárá là ń gbá a máa gbálẹ̀ fúnra wọn gbà tí ẹ pé wọ́n wá gé wọ́n ní àsanwó ọlọ́dẹ ẹjọ́ kí ló lè fẹ́ kó ń bí kí ni mo ní ẹ wo wàhálà wọn ti pọ̀ jù wọ́n bá ti fún wọn lé àwọn olójú ẹ̀ mọ̀. so mami ọ̀rọ̀ ní gbogbo ẹ̀rí náà school fees yẹn. ó ṣe ọkọ mi ó máa dùn sí òwe ó nílẹ̀ o ó ṣàlù gbogbo wàhálà àwọn ìpínlẹ̀ lórí ẹ̀ má kẹgbẹ́kẹgbẹ́ o má rìnrìn kúnrin o má jẹ́ kó dùn tì wí má jẹ́ kó ti àwọn ẹ̀gbọ́n ẹ o nǹkan náà nídùn máa rìn bẹ́ẹ̀ o tó bá fún mi jẹ́ ti má bẹ̀rẹ̀ ṣe kan. òwe ẹ̀kẹ́ náà tó ti mú pé mi ò ṣe ọmọ burúkú. Tó bá jẹ́ ọmọ burúkú kò ní wọ́n sọ ọmọ ẹni tí wọ́n ń ṣe ṣé o ti gbọ́ kó má jẹ́ ọmọ burúkú rárá torí inú bọ̀dá mi ò ní dùn tó bá jẹ́ ọmọ burúkú torí tí ara ṣe ń sáré kiri bọ̀dá mi ẹ jẹ́ kí n lọ sọ wọlé òun padà kò ṣe gbọ́. bọ̀dá mi ẹ ṣe bàbá ọmọ tó mú gbọ́ mi sọ pé ọ̀gá ìlẹ̀ gbogbo ìlẹ̀ ní ẹ̀bá ìsàpọ̀. ó fẹ́ tá àwọn ìṣẹ̀ sọ̀rọ̀ ní púpọ̀ yẹn kọ́ bá lè fẹ́ gbọ́n padà no problem. Rere ká máa ṣe ara mi o. Rere ká máa ṣe. Pẹ̀lẹ́. Oh my God. Ọkọ ìyàwó. So ìwọ lọkọ lórí. Bẹ́ẹ̀ni sá. Òun ló máa wá ń gbẹ̀yìn fún ìyàwó mi regularly bí. Báwo ló ṣe wá ṣe tó fi ń jẹ́ kọ́mọ yẹn máa dààmú káàkiri bẹ́ẹ̀ yẹn? Irú ọmọ yẹn ò yẹ lọ́mọ tó yẹ kó máa dààmú. Ọmọ tó yẹ kó wà lọ́dọ̀ ọkùnrin tó ní láárí, ọkùnrin tó níṣẹ́ lọ́wọ́ tó máa tọ́jú ẹ̀. Irú ọ̀dọ̀ ẹ̀ ló yẹ kọ́mọ yẹn yà sí. Kò yẹ kó yà sọ́dọ̀ ọkùnrin ọ̀lẹ́dà àwọn ọkùnrin kan tí ò níṣẹ́ lọ́wọ́ tí ò wúlò. Ìgbà tó ṣà ń yọ ìyàwó mi lẹ́nu ní gbogbo ìgbà tó bá ti wá lé wa tó wá gbẹ̀yìn fún wa ẹ mọ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi assist ọkọ mi ẹ ṣe gbá ṣàwò. Mi wàá mọ̀ pé tó ń tíyà ń jẹ tó bẹ̀yẹn lọ́kọ ẹ̀ gbà tí mo rí ẹ náà mo rí pé yes ọwọ́ ìyá wà lára ẹ̀ ó bá yà múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu. Ìyá ń jẹ okòrun sórí oko ságbọ̀n sórò kó fìtì ẹni ìwọ owó gíláàsì kó rí bójú ẹ̀ ṣe wọnú. Ṣùdọ́nà o love Doyin. Bẹ́ẹ̀ni sá, mo lè nífẹ̀ẹ́ gan sá. O lè ní ẹ ọ̀tá ẹ̀ ní ẹ tó yẹ kó o love ọmọ yẹn tó bá jẹ́ fúnra ara ẹ̀ gan ló gbéra ẹ̀ wá bá ẹ̀ pé jọ fẹ́ mi ṣe lè kó o sọ fún pé dá padà àyà mi ò gbé tàbí kí wọ́n fúnra ara ẹ̀ gan kó o bá wá àwọn ọkùnrin tí wọ́n torúkọ wọn ní ké torí orúkọ tiẹ̀ kò ní ké bí ní tiẹ̀ obìnrin ni ẹ ò ṣokùnrin tó ajókùnrin ni ò ní rí báyìí ò ní jẹ́ kọ́mọ yẹn máa dààmú káàkiri kọ́mọ yẹn máa sọ́fà kiri ó ń sọ́fà ó ń sọ lọrin ìwọ kẹ̀rẹ́ ò níṣẹ́ lọ́wọ́ ọmọ yẹn a wá gbẹ́yìn fún wa láàárọ̀ a máa mọ́ mi ẹ̀jọ̀ ẹ̀ṣẹ̀ aṣọ yín dà ẹ̀jẹ̀ bá yín fọṣọ ẹ̀jẹ̀ bá yín gbálẹ̀ ẹ̀ bá yín ṣe gbogbo aṣá mi sọ pé òun mówó wálé ìwọ kẹ̀rẹ́ o jókòó sínú ilé òun gbà lọ́wọ́ ẹ̀ ẹni tó yẹ kó o máa fún tó ń fún ẹ o rí pé ohun tó ti ní lójú tó lè lọ o rí pé ó wà anyway that's your cup of tea kí ni mo lè ṣe fún ẹ. Iṣẹ́ tí mo ń ṣe tẹ́lẹ̀ náà tí wàá ṣe ìjọba tuntun tó ṣe wọlé àwọn ni bí ìjọba mi ṣe wọlé sack everybody sá. gbẹnu sọ̀n jọ ó lẹ́nu ọ̀rọ̀ o káwáwí ṣe kékan ìjọba gbogbo ẹ̀ náà lórí ìjọba ni
ṣèjọba ló fẹ́ bá yín ṣe gbogbo ẹni olóòníṣẹ́ tẹ́lẹ̀ òní savings àbí nígbà tíjọba dá yín dúró yẹn ìjọba dẹ̀ ó béèrè gbogbo savings yín ọlọ́ ìjọba ní kẹ́ lọ kó wa ó gbà lọ́wọ́ yín ìwọ aníṣẹ́ ló máa rí báyìí àbórí bó ṣe rí ni you better talk. ẹni àti sàtàwá lè ṣe fún mi sá bó jẹ́ kí n bá yìí nu inú ilé ọ̀gbìn máa bá yìí gbálẹ̀ mo dẹ̀ mọ́ lè gbádùn ọkọ̀ ọ̀gbìn máa bá yìí fún mọ́tò ní compound sá. mi kò sáàyè gbogbo wọn yẹn ìgbà tó wọlé orí bẹ́ẹ̀ ló ṣe pọ̀ tó mi ò ní ráàyè gbogbo wọn yẹn tó wà bẹ́ẹ̀ ni pé ṣé o mọ̀ káàkiri gùn. abẹ́ni sá o ti gùn orí tó fi ń gbèrò tó ń pawó. ọ̀nà mi ti gùn ní fi gbèrò bọ̀ nínú ìgbà tí mo wá skul mo máa ń gùn láyìíká skul ọ̀làwọ̀rẹ́ mi yẹn. ọ̀kadà alágbóolé nìyẹn tó ti yẹ oògùn kò fi gbowó ẹ̀ẹ́gùn kiri ẹ̀rẹ́ àdúgbò ọ̀kadà tí màá gbé fún ẹ tí wàá máa pawó wálé. níṣòro má bẹ̀ torí o ti mọ ibi tí mo ń bọ̀rọ̀ lọ ṣé mo ní màá gbọ́kadà fún ẹ ṣé mo ní mo fẹ́ rà fún ẹ ní ṣé kí ni tèmi ẹ tí màá rà fún ẹ tó ń dọ̀bálẹ̀ torí ọ̀kadà tí mo fẹ́ gbé fún ẹ ọ̀kadà tí wàá fi máa ṣiṣẹ́ tí wàá máa sanwó lọ́sọ̀ọ̀sẹ̀ àbí lójoojúmọ́ títí tí wàá fi sanwó ọ̀kadà yẹn tán tó ti yẹ irú ọ̀kadà tí mo fẹ́ gbé fún ẹ nìyẹn wàá dẹ̀ wá onídùúró tó máa sáyìn fún ẹ tó ti yẹ mí kàn lè dédé pọ̀ ọ̀kadà fún ẹ pé ní kó máa gbé lọ tó ti yẹ tó lẹ́ni tó máa dúró fún ẹ. mi ò ní ọ̀pọ̀ bọ̀ mo níyàwó sá. mi ì mọ̀ pé o níyàwó ìwọ ló máa sọ fún mi pé o níyàwó. àwọn ilé ayé tá a wà yìí o kì máa ń ṣe títí lá. ẹ ṣe rere 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 o ẹ ṣe rere ọ̀rẹ́ ṣe rere àwọn ẹ ṣe rere ẹ ṣe rere o. ìka kan tó nà sọ́mọlàkejì rẹ̀. Adéṣewà. Uncle. Wow. Wow. You're looking good. Thank you. Wow. Ain't no bad. Your face so pretty. Thank you. Nice to see you. You're welcome, sir. Ẹ̀gbọ́n mi ńkọ́? Olórí wà o. Sister mi wà. Mo sure pé sister mi wà o. Wà. Ẹ̀gbọ́n náà kí ló ṣẹlẹ̀? Ẹ kàn dé ẹ pé wá ẹ sọ fún sister yín gan pé wà round. Kí ló dé? Adéṣewà, ó yẹ kó mọ sister mi. Olórí onífimi lọ́rùn sílẹ̀ tó bá fi lè mọ̀ kó mo wà round. Tó rí mi báyìí. Gbogbo ọ̀rọ̀ ilé ayé ìpátá náà máa download fún mi. Ṣùgbọ́n nǹkan tó kàn mí lọ́wọ́ kàn mí lẹ́sẹ̀ náà máa sọ fún mi. Ó dẹ̀ mọ olórí wọn fọ̀rọ̀ bò fún mi. Wọ́n máa ṣàlàyé gbogbo ẹ̀yìn tó jọ. Ó dẹ̀ mọ bísínẹ́sì tó mọ̀. Bísínẹ́sì tèmi lèmi bá kiri kó máa yọ owó ó ṣàmọ̀. Okay, fine. Káwá ní mi ò ṣáàt pẹ̀lú yín náà. Bẹ́ẹ̀ ṣe máa wá tẹ máa lọ ní àbí. Ó yẹ kó mọ̀ pé mi lè parọ́ fún ọ. I trust you. I can't lie to you. Báwo ni gbogbo ẹ̀ bá lẹ́fẹ̀ẹ́ sẹ́? Okay, ó mọ̀ kan jẹ́ kí n pe ọmọ ẹ kí ni kan fún ẹ kí ló máa mú. Sorry, Uncle Ejo. Yeah, no problem. Adéṣewà. Hello? Again? Ewo, sọ fún kábíyèsí kan take it easy. With time, mo mọ̀ pé everything máa wà okay. Lágbára Ọlọ́run ló máa jẹ́ ká ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀. Èmi náà ní pé máa bọ̀ ní palace padà. Okay, all right, ma. Adéṣewà, what is happening? Uncle ẹ̀wọ̀n mi ní parọ́ fún yín. Àtìgbà tá tí ń wá dé palace, gbogbo nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ mọ́ rárá. Kábíyèsí gan ṣe lọ́kàn sick sára jẹ́jẹ́. Fà gbogbo ẹ̀gbọ́n tí ẹ jọra. But àwọn àgbààgbà wà nínú ìlú náà kán foríkorí tó lè mọ bó ṣe máa wá adé rí náà. Parọ́ fún gbogbo wọn ń gbìyànjú. In fact, everybody ti ń try gan, but ká ṣàmọ̀ pé with time ṣá gbogbo ẹ máa dá. But ẹ kò ń blame kábíyèsí ni, you can't blame him now. You can't blame kábíyèsí. Adé la pé Adé. Ó kò ń ṣe nǹkan kékeré tí wọ́n lè kàn fẹ́ nu yẹpẹrẹ bẹ́ẹ̀ just like that. No. Oh my God. Well, ẹ mọ̀ kó tó máa ṣe náà kún mi nílé pẹ́. Ẹ jẹ́ kí n tètè máa padà sí palace ṣùgbọ́n. Àtọ̀la ọ̀la ni màá máa lọ. Ṣé o ti gbọ́? Ẹ máa padà lọ́la. Yeah, máa padà lọ́la. No problem. Ẹ jẹ́ kí n tètè padà sí palace. You mean you will come back? Màá wá wò yín lára ọ̀la. No problem. Ṣùgbọ́n oúnjẹ ló sọ pé òun kankan ni. Ẹ wo mo ti wọ́n kí n tẹ̀lé mú kankan bọ́ pẹ̀lú kọ́ yẹn. Ṣé wà pẹ̀lẹ́ ṣùgbọ́n. A ò ní gbìn ńlá ká fi kálùbọ́sà. A ò ní gbé ewédú ká máa retí kókó. Màmá wo tíkẹ́ẹ̀tì mi dà?
ọkọ mi má bínú sí mi ó ṣe pé mi ò lè má da tíkẹ́ẹ̀tì bí kò sọ́jà ni. mo ń béèrè owó tíkẹ́ẹ̀tì lọ́wọ́ inú látàárọ̀ ẹ̀ sanwó yẹn fún mi ẹ wá sá lọ ẹ jọ tó lọ́wọ́ kí àkáǹtì ló fẹ́ kí n kọ ìyẹn síbẹ̀. mo fi ọlọ́pàá mo mi ti ta ọkọ látàárọ̀ kí èdè jáde jọ. kí n tún fèrè ìyá yín àmì ẹ jọ lórí ọlọ́run àkáǹtì wo ni kí n kọ yẹn síbẹ̀ tẹ́lẹ̀ kí n fi ìyá yín. ọkọ mi jọ̀ọ́ ṣàánú mi ó ṣàrí pé kò síjọ́ tí mo kọjá ní ìwọ ọmọkùnrin ẹgbẹ́ mi sọ àwọn nǹkan tí ò yẹ yín fún ẹ ti tajà mí ìbàyẹ̀ tán fáìn ẹ wá ń lọ ẹ tó àti wù ẹ sì lè tajà ẹ bá lọ sóṣogbo ẹ bá lọ sí Màdùgùrí kẹ lọ sí Mùṣín ẹ wo bí kàn mí ẹ fún mi lówó tíkẹ́ẹ̀tì kí n rí màá bá tèmi lọ. ṣé kí n fi kan tí mo ta àwọn ẹ̀ mi ti tà rárá ó rè é. ojú ń dùn mí àbẹ̀. a ò ní gbìlà ká fi kálù bọ́sà a ò ní gbé ewédú ká máa retí kòkó lákòókò ìkórè ohun tó bá fọ́ sí fèrè. báwo ló ibùkún bọ́ìsì ẹ̀ ṣe máa ń ṣe ń gáràjì tí wọ́n dàgbà yín nù kájí akúkú dì àníkẹ́ máa sunkún mọ́sẹ̀. Madam, kí ló ṣẹlẹ̀? Ọkọ kí ló dé? Ẹ bá mi sọ fún kó fún mi lówó mi tó bá di fún mi lówó mi ó ti tán kò sí nǹkan tó bá di fún mi lówó mi ó ti tán. Madam, kí ló wà lọ́wọ́ wọn tẹ́yìn náà ti jẹun lọ́wọ́? Wáyé yín á dá mo yáwó lọ́wọ́ ọmọ fi sanwó sukú ọmọ mi ní ẹjọ́ dúró ẹjọ́ tí ẹ bá ń bẹ̀ wọ́. Èló lẹ yá? 7,000 naira sí. Ọkùnrin tó ní 7,000 wá ṣe obìnrin báyìí kó dáná. Èmi kọ́ mo ṣe bẹ́ẹ̀ o ìkànnú ẹ̀ ló já lójú kò sí èmi kọ́ mo ṣe bẹ́ẹ̀. Ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ wo ọ̀yà mẹ́ má wọ̀ ọ́ 7,000 lẹ jẹ́ àbẹ̀ ẹ má wọ̀ ni màá fún yín 70,000 naira ṣé nínú 70,000 tí mo fẹ́ fún yín yẹn ẹ yọ 7,000 tó fún. ẹ ṣe mọ ẹ ṣe ẹ ṣe Ifá olókun àtùrọ̀ dayọ̀ ẹlẹ́rìí kájí pọjọ́ ikúdà àwọn ọlọ́fin ẹyẹ yín láwọ àwọn láwọ èmi nìkan lọ́gbẹ̀lì wàá lò gírí ta bá a fẹ́ mọ lójú àríná èyí tá a fẹ́ báyìí níwò. ẹ má fi pípẹ́ ẹ má fi ire pé ẹ má fọ́ lòlò fọ́hùn. àwọn gbèrè. sàkátà pàrọ̀ àgbàlagbà síntọ̀ bí tó bá ṣe yí láyé jù ó ti bọ́ sí nǹkan míì ntí fada wí ẹ làárọ̀ wá gan ẹ jẹ́ òye wa. olóyè ọ̀tún àwo ẹ gbọ́ bí fáìsẹ̀ wí ni ó ní ẹsẹ̀ kan dé lómi ẹsẹ̀ kan pàlàkàsì lókè èèpẹ̀ adíá fún Ọ̀rúnmìlà Ifá ṣàwó lọ sílùú aládò èwí ọmọ adákẹ́tẹ̀ pépé parí wà ọmọ adákẹ́tẹ̀ pépé parí àkún ọmọ alákùnkàn ọ̀wọ́wọ́ tiri wọ́ ọmọ alákùnkàn ọ̀wọ́wọ́ tiri wọ̀ kí n ríre l'Ọ̀rúnmìlà ń dífá sí. ẹ wò kábíyèsí Ifá ní kí n kí yín Ifá ní kí n ṣe yín pẹ̀lẹ́ Ifá ní ká ṣe sùúrù Ifá ní lálá tó ròkè ilẹ̀ ní bọ̀ Ifá ní adé tó sọnù láàfin bàbá lè ṣe sùúrù adé ọ̀hún ó padà sáàfin. àwọn ìrètí pípẹ́ ìṣọ̀kan láàárẹ̀ ká ṣe sùúrù ṣó dìgbà torí bá tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. olórí
ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ohun burúkú kò ní ṣẹlẹ̀ sáàfin. Fágbèmí ṣé ọmọ kékeré ló lórí ní olórí ọmọ nǹkan tó ń sọ ni nǹkan tó lórí ń sọ ó yé náà ṣé ó dìgbà tí bá wá papòdà tí mo forí àpèrè sílẹ̀ kí ẹ tó wá wá solution sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. kábíyèsí irú rẹ̀ ò ní ṣẹlẹ̀ wọ́n lè mẹ́ta lẹ́gbẹ́rẹ́ ayé jẹ ẹjọ́lúwo ẹjàgbàwó Ifágbèmí ẹ̀jẹ̀ á máa wò olúwo òkú àgbàwó rọrùn á máa wò nìkan ní òkun kábíyèsí bí kú bá ń pa gbogbo èèyàn ikú ò ní í pa ẹ̀yin nìkan ní òkun tá a máa wò lójú. kábíyèsí àdúpẹ́ bẹ́ẹ̀ gbọ́ ohun tí Ifá wí Ifá ní tá bá lè ní sùúrù tá a fi sùúrù ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé n tá ń retí yóò padà tó wa lọ́wọ́ láàfin kábíyèsí ẹ fọkàn balẹ̀ ó láburú kan ò ní ṣẹlẹ̀. pé ká tún máa ní sùúrù ní àbí kí nǹkan tí à ń wá ó lè padà sáàfin ó dà ó sì wà lá. bàbá jẹ́ àwọlé kò nídìí pé mo fẹ́ wọlé mo mọ̀ fi náà. irú èmi mo ní kẹjá wọlé ẹ má wọlé ẹjá wọlé. èmi ni mo sọ pé mi ò wọlé. mo mọ̀ fín tó tí láńlọ́ọ̀dù bá ti gbélé fún tẹ́nàntì ó ti di tiẹ̀ èwo làbúrò máa wọlé mi tójú bọlé o. ẹ ó yé mi àmọ́ èmi mo ní kẹjẹ ká wọlé ẹjá wọlé. èmi ni wọ́n á sọ pé mi ò wọlé àti pápá tí mo bá wá bíi kò gba à ń jókòó à ń wọlé jókòó ìgbó náà gbooru ni so bó ṣe ń jó mi lára mo ṣe wá bí síbi jẹ́ ká sọ bí bàjẹ́. àkílẹ̀ bá wá sà. ẹni tí mo bá ẹ sọ lórí fóònù. ṣọ́rọ̀ tẹ fi ń dàpàrà yẹn ni. àpárá wo ta ló bá ẹ dàpàrà mo sọ wípé mo fi owó kún owó ilé mi onímọ̀ ń dàpàrà ṣé ń fowó dàpàrà ni. ẹ sà ẹ fowó kún wọlé ṣé lẹ́yìn 3 million tí à ń san lẹ́tọ́ sọ pé fowó kún wọlé. ìwọ ló fẹ́ sọ mi mo ṣe fẹ́ máa sọ̀rọ̀ owó ilé mi wo kí n sọ bó wù dọ́là mo lè pè ní 20 million lásán ló pe kéèyàn kọ́lé ni o mọ bí o mọ materials ilé bó ṣe wọ́n tó ni o mọ iye tá à ń ra materials ni ṣé o mọ iye tí wọ́n ń ra materials ilé tẹ́lẹ̀ o mọ iye tá à ń rà ń sìn dọ́là ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ pàǹsì ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ọ̀nà ìdàkà máa fowó kówó ilé. change kankan nínú ilé láti ìgbà tí mo ti débẹ̀ kí lè wọ́n ra materials fún. o ṣe lọ sí radio station kó lọ kó ní kán bá announce pé mi ò fowó ìwọ ló tó ń sọ mi tó mọ gbà tí mò ń ra nǹkan sínú ilé. ẹ sà ṣé rí ibi tẹ́ ń bọ̀rọ̀ lọ́wọ́ tí ń yé mi ẹ lọ pé kí àtìkà wà èmi àti kí àtìkà là lọ́rọ̀. kò ní dáa fún kí àtìkà má jẹ́ sọ pé kò ní dáa fún ẹ o màá pa yín pọ̀ o ta ló jẹ́ kí àtìkà ló bá mi kọ́lé ni. ok ẹ jẹ́ kí àtìkà wá rí mi torí nígbà tí mo fẹ́ gba ilé mi ò mọ̀ yín rárá èmi àti kí àtìkà lálẹ́jọ́ ìgbà tó mo gbalé tán mo ṣe ń rí yín tẹ́ ń yọjú pé ẹ̀yin lẹni ilé àbí ọ̀nà ẹ̀gbọ́n yín kan aṣá ń gbọ́ sítórì yẹn ṣá. very good storyteller tí o bá mú wá wàá sọ ìtàn yẹn ìtàn tó gbọ́ yẹn wàá sọ tó ti yé ẹ ó dà pé àfàgò kẹ́yìn àparò ẹ ó fẹ́ mọ tójú fẹ́ rí ìwọ ìtàn yẹn ìtàn tó ń pa káàkiri yẹn wàá. ẹ wẹ́wẹ́ bàbá mi ò rojọ́ kí ẹ fẹ́ fowó wọlé kí ló fẹ́ fowó wọlé fún gan-an ẹ sọ fún kí n gbọ́. o fẹ́ mọ̀ ókè ìgbà tó máa gbalé lọ́wọ́ mi ṣé irú mọ́tò yóò sọ mi kó fẹ́ ra rú ẹ̀. ibẹ̀ yẹn ń sìn báyìí o páàkì mọ́tò bíi méjì síbẹ̀ ibẹ̀ yẹn ń sìn o páàkì mọ́tò bíi méjì síbẹ̀ kí ni kan o sọ bíi di. ẹ̀dùn sígbà tó fẹ́ gbà yín lọ kí a ti kà sóbìrì mọ́tò tí mo ní ni. kí ló bá mi fà á èmi bá ẹ sọ̀rọ̀ o wá sọ bíi di mọ́tò o tó ń ta mọ́tò ń bí ni. ẹjọ bàbá mi ò ní ẹjọ́ bá yín rò ẹ lọ pé kí a ti kà kó wa bá mi. ìwọ n tí màá fojú ẹ tó o bá san owó yẹn kí o tó dágúdé n tí màá fi ojú ẹ rí wo. ok. àánú mi ṣe bàbá yìí èmi ìpàdé nìkan. orí pa nílẹ̀ orí pa nílẹ̀. ọmọ ìyá mi jọjọ mẹ́tọ̀. ẹ má pẹ́ o. bọ́bọ́ àlàyé wọn á lè kí ọ̀kadà. àlàyé ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ pípẹ́ yìí ni ọ̀nà àjò kí n kí ọ̀kadà. àní kò fún wa ní kí ọ̀kadà. àlàyé káì. ẹ wọ àlàyé ẹ dáhùn ẹ jọ. láyé iye má bàbá mi sọ̀rọ̀ mọ́. bọ́lẹ̀ lórí ọ̀kadà. àwọn pẹ̀yì.
ó dé. Ọ̀làdàdà olè. Yẹ́sà mi parọ́ mi sá, àwọn olè ló tọ̀kadà lọ́wọ́ mi sá. Àwọn olè ló tọ̀kadà lọ́wọ́ mi, mo kàn ń tọ̀kadà lọ́wọ́ ni. Wọ́n lè pè mí pé pásíjà mo pọ̀ stop lẹ̀ stop mọ́ èèyàn bọ́ sí mi nìyẹn sá, ló tọ̀kadà lọ́wọ́ mi. Àwọn ọ̀kadà lọ́wọ́ ẹ̀. Yẹ́sà mi lè parọ́ fún yín sá, yẹ́sà. Mo ní kí tọ̀kadà lọ́wọ́ mi, àwọn bọ́ìsì tọ̀kadà lọ́wọ́ mi pẹ̀lú pọ̀. Bẹ́ẹ̀ ni sá, mi lè parọ́ fún yín. Ìwọ ṣe tẹ̀lé wọn lọ. Yẹ́sà mi lè try best rí. Mi ò rí wọn mú ni sá. Láì tí ẹ kò gbọ́ sórí gbogbo tó ń sọ yẹn kò tó yẹ lójú mi ó lè gbọ́ ọ̀kadà wọ́n gbé gan kò tó sórí owó mi dèlífà tó ń fún mi lójoojúmọ́ yẹn kò gbọ́dọ̀ dé bó ṣe ń fún mi yẹn wàá fún mi títí tí owó mi yẹn tá a fi pé tó owó mi bá tó bá pé tán kó lọ gbọ́ ọ̀kadà padà lọ́wọ́ àwọn olè àìjẹ́ bẹ́ẹ̀ èso ayá o. Yẹ́sà mi mo ní ẹ̀rọ mi kò sáà dáhùn ẹ̀. Ó ti tọ̀kadà lọ́jọ́ kẹ́yà tí mo rú dára fún mi. Lọ́dọ̀ tó tẹ́ mi báyìí, ó ń ṣe eré ní orí ẹ̀dá mi tó fẹ́ ṣe láì ṣe tó torí olówó Yẹ́sà ìjọ. Ẹ ò pè lọ́pọ̀ ọ̀kadà mi lọ́wọ́ ẹ̀ orí ẹ̀dá mi. Bí sùn jẹ́ kí n bí ẹnì kankan, èmi gbé ọ̀kadà fún ẹ. Mo wá wá síbi ìṣó lórí láyà, mo wá dọ̀bálẹ̀ wá ní ìgbẹ́ wọ́n bọ̀ dáadáa lọ́wọ́ ẹ̀. Èso sí èrè ní. Mi ò bá gbé yín sá àwọn olè ní. Àwọn olè ní sá. Kí lè lè? Bàtà mi ní. Iṣẹ́ bẹ́ẹ̀ náà ló ti ra ilé. Èdùmàrè má fóúnjẹ wa ní ọ̀tá lọ, má já wa kulẹ̀ torí bòkè ńlá bá gbé ní ṣọlẹ̀ kéékèèké àsìkò mo fẹ́ máa yọ owó mi lẹ́fẹ̀ẹ́ ní wá gbọ́ tí o ènìyàn mo wọnú wọlé àwọn ẹ̀sìn ọmọ mi wọ́n á mú ẹ ṣekú tábàlẹ̀ tí mú ẹ ṣekú wà láìláì máa gba ọwọ́ kan máa gbẹ́sẹ̀ kan. Yẹ́sà ẹ wo fóònù tó máa lè ń lò ó ti lọ ta ọ̀kadà. Lórí burúkú láyé mi ọlọ́run. Ilé ẹ̀kọ́ náà pè ní kíní kíní kan ákìlélẹ̀. Dádì mi ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o. Mo wà ṣọ́ ẹ̀ pé ẹ̀lẹ́ máa ní kó lọ gba ọ̀kadà lọ́wọ́ máa yẹn mo wà ṣọ́ tó ti fẹ́ sùkú tán. Dádì mi ó máa nẹ́yìn. Dádì dákẹ́ ọ̀rọ̀ yìí máa lẹ́yìn ọ̀rọ̀ yìí máa lẹ́yìn orí ìyá ẹ̀ dàrú ni. Ta ló ń sọ̀rọ̀ ta ló ń jẹun tájá ń dùrù èmi ń sọ̀rọ̀ dúró síwájú mi ní dáhùn. Èmi ló wá bá tó ní ẹ̀yìn o á lẹ́yìn fún yàlájà ẹ̀ tí èmi mo bí ẹ ṣá wọ́n máa lè ní ẹ o tó o bá ń ṣe ọmọ mi ni màá nà ẹ nínàkúnà nírọ̀lẹ́ yìí bóyá lọ sí stọ́ọ̀dì mi kó lọ kúnlẹ̀ kó káwé ẹ̀ sókè síbẹ̀. bí kò bá pọ̀ mọ́ ó yẹ kó padà lẹ́yìn ọmọ ìṣẹ́ tó ṣọmọ fógun ọdún ìyá tó jọmọ fógun oṣù ṣé mo sọ pé fún mi change lẹ́ẹ̀mejì yìí ṣé o ti fún mi lára ni. ṣé máa fún mi change kí n má mọ̀ mi sọmọ ìkéré náà. ọ̀rẹ́ òde ń wò ó nà ní ìdí àmọ́ bóyá kò fún ẹ́ ń change owó kan ló ṣe nípa àjọ wa ní kọ́ọ̀lù. fún mi change àti fún mi change. òun lọ láì fún mi change àbí òun lọ láì fún mi change mi àbí ìwọ ń lọ ó dẹ̀ máa kú ní bó ṣe ń lọ yẹn ó máa kú ní bó ṣe ń lọ. kó o mọ ọkọ tó wà nínú báàgì mi o ti gbàgbé ibi tá a ti ń bọ̀ ni. Olúgbòhùn àmọ́ mo ò fi sẹ́nu náà. Àpò mi bóyá ò fi sẹ́nu ò bá má ṣe pè fọmọ ọlọ́mọ. Kò sí nǹkan tó máa ṣe sílẹ̀. Kò sí nǹkan tó máa ṣe sílẹ̀. Wọ́n á tẹnumọ́ ni. Atẹnumọ́ ti ẹ̀gbọ́n lè jẹ́ fún ọmọ. Kò sí nǹkan tó máa ṣe sílẹ̀. Ẹni tó dáná mọ̀ tó lè lù ní.
rí ẹni wọ́n tẹ́lẹ̀ ọmọ tó lẹ̀ ìwà fún wa lè máa wà ìwà fún wa lè máa wà. Kílẹ̀ ń jà ayé pa. What is your problem? That is why you can't get it. I will break down from my lips. Ọ̀run alákejì nílé. Ọ̀run alákejì nílé. Nílùú tó lọ́ba tó níjòyè lábẹ́ àkóso mi wọ́n máa ń pààyàn bí ẹni pẹ̀rọ bẹ́yìn. Nǹkan tó ń ba ẹ̀mí lẹ́rù ni wípé tí bàbá mi ò bá wọlé owó ẹni mi ló máa já sí. Ọkọ mi ò ṣàṣetìrì. Àṣetì dẹ̀ sí fọmọ Ọlọ́run. Wo ojú mi dáadáa sórí àwa táwa jókòó síbí báyìí àwa gangan ni wọ́n ń pè ní àfọ̀bàjẹ́ gbogbo agbára àti àṣẹ ọwọ́ wa yìí ló wà. Èmi Àyìnlá Aláwọ̀dé fúnra mi ìlú tó jẹ́ pé wọ́n rí mi jó wọ́n rí mi yọ̀ ni mo wá dẹni tó ń bọ́ síta tó ń lẹ́kùn. Ọ̀rẹ́ ìlú ní ẹni àbí ọ̀tá ìlú. Àbáwá náà ní sọ̀rọ̀ ṣe ẹ bá ti máa dákẹ́ náà rèé ni kí lẹ́yìn ṣe sọ̀rọ̀ wà. Lóòótọ́ gbogbo ala mọ̀ pé Máyọ̀kọ́ àti Fèyíṣarà ọmọ yìí wọ́n ṣe wọléwọ̀de. Ẹjọ́ mi kọ́ obìnrin àkọ́kọ́ ló rán wa. Ìyàwó mi rán ẹ kó má dà lóru. Lóhùn yìí kí n di gómìnà pẹ́lẹ́ yìí lọ́la. Bẹ́ẹ̀ni. Táwọ̀ tèmi yóò bá wá kájú ìlú kọ́. Àríkó ka náà ni. Kí n ya lójú yín. Ó ní yá. Máyọ̀kọ́ ń dòrò mú mi oru ẹ mú mi inú bí mi ò fẹ́ rí mọ́. Ọ̀tá Ọlọ́run ní ẹni àbí ọ̀rẹ́ Ọlọ́run. Àjẹkẹ́ lánàá ọmọkùnrin ni tí a ní o mọ̀ wípé àjẹ́ àná ló pọ̀ mọ́ jẹ tí ò bá jẹ́ bàbá mi ló pa bàbá mi máa mọ̀ nípa ẹ̀. Tèmi níyà ìyá kì í ṣomi ọbẹ̀ omi jẹ́ ojú mi bá ń ṣan Èdùmàrè wá rẹ̀ mí lẹ́kún. Àtẹ̀wọlé mo bàlà mẹ́mà mẹ́ni ó kọ́. Àtẹ̀wọlé mo bàlà mẹ́mà mẹ́ni ó kọ́. Àyànmọ́ tí mo gbé wáyé àyànmọ́ ire ni àyànmọ́ ọ̀la ni Èdùmàrè má pè tèmi níyàwó torí gbogbo bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ lókè ìrẹ́ ló mọ ìbẹ̀rẹ̀ tó pín mí ọ̀run àtayé kọjú síra wọn ṣùgbọ́n tó bẹ́ẹ̀ níbẹ̀ jègbèjè lọ. Orí pẹ́ nílẹ̀. Orí pẹ́ nílẹ̀. Orí pẹ́ nílẹ̀. Orí pẹ́ nílẹ̀. Lọ́jọ́ kan adìyẹ. Orí pẹ́ nílẹ̀. Orí pẹ́ nílẹ̀. Bàbá mi lọ́rùn. Orí pẹ́ nílẹ̀. Lọ́jọ́ kan adìyẹ. Orí pẹ́ nílẹ̀ lọ́jọ́ kan adìrẹ. Simazina kéèké àsìlámàlẹ́ yìí. Máa lè sìnà lọ́jọ́ kan